Agbe Canada no agbe tuntun de iyọlere máa jẹ. Agbe Canada no agbe tuntun de iyọlere máa jẹ. Àwọ̀dù mọ̀mọ́dé lórúkọ òbí iyọlere àwa ìlúyẹ o. Agbe Canada no agbe tuntun de iyọlere máa jẹ. Agbe Canada no agbe tuntun de iyọlere. Agbe Canada no agbe tuntun de iyọlere máa jẹ. Agbe Canada no agbe tuntun de iyọlere máa jẹ. Àwọ̀dù mọ̀mọ́dé lórúkọ òbí iyọlere àwa ìlúyẹ o. Agbe Canada no agbe tuntun de iyọlere máa jẹ. Agbe Canada no agbe tuntun de iyọlere. Mami, mo dá yín lóhùn. Ṣé o gbọ́ pé mò ń pè ẹ́ ni? Mo dá yín lóhùn. School ló ń lọ yìí o. Mo fi Ọlọ́run bá bẹ̀ fojú síbi ẹ o. Fi ojú síbi ẹ ó ṣe pàtàkì ó ṣe kókó fojú síbi ẹ o. Ṣé o ti gbọ́ mi bẹ́ẹ̀ yẹn? Mami, mo ń kà gbogbo ẹni mo ń kà Maths, English, Yoruba, economy, everything mo ń kà papọ̀. Mami kò lè yé yín. Jọ́ nítorí Ọlọ́run wọ́n náà wo orun tó gbé sórí. Láì ṣe gbó nítorí Ọlọ́run. Mo ti gbọ́ yín, mami. Mo fọlọ́run bẹ́ẹ̀ o. Ó yá gbà. Kí ló ṣẹlẹ̀? Gbàjáde kó bá tiẹ̀ lọ. Kò tó. ọmọ ti pẹ́ jù ọmọ ti pẹ́ jù ló ṣẹlẹ̀ náà o ti pẹ́ jù o ti pẹ́ jù o ti pẹ́ jù o ti
tún wọ̀ tí wọ́n sì náà wọ́n lè lọ́wọ́. The right àti baby tí bá pa ẹni tí mo gbé kó lára àwọn pàdé mi apá wo làwọn pàdé mi ṣe dídì sí mi àjí ògúlùtù àti Felicity yẹn wọ́n ja orí bíi màálù gan. Wàhálà kún bẹ́ẹ̀ àjí èmi tí mo gbé kó láàrin òun mọ̀ọ́kọ́ tí mo ń sọ náà bẹ́ẹ̀ ṣe wá wà yìí èmi nìkan ni mo ní yín o mo fẹ́ ṣe túsọ̀ mi àdẹ sanwó yín. Really? Máa bá ìṣeré máa fún ẹ̀jẹ̀ níwájú lẹ́yìn any stand. ọmọ ó yá wa yíwájú aláàtà ọmọ mi kò gbọ́ kankan gbégbégbégbé o ti gbé tí wọ́n jẹ dé àjẹ aláàpá. Wàhálà bí láì bá sí kù. Wọ́n náà dìde gẹ́gẹ́ bí ní pàtì. Ta ló sọ pé kò pọ̀ kẹ́? Òrófórè. Ọlọ́mọ jẹ́ pa mi. Orí wọn bọ̀, máa bọ̀ wá. Ó ṣẹlẹ̀. Bọ̀. Ẹnìkan yọjú lójú wíńdò. Dídé sí àti kíní nìyẹn o. Òun àti bọ̀bọ̀ yìí. Ọkọ̀ tó ti lọ. Gbàgbé. Tu sọ. Ìgbà mi yín. Wà ló fẹ́ tó bẹ́ẹ̀. Wà ló fẹ́ tó bẹ́ẹ̀. Ibo dúró wá gbà lọ́tọ̀ lọ́lọ́. Ìwọ náà máa ṣàánú mi o. Ibo mo mọ̀ tí mo fẹ́ wá sí. Gbogbo àwọn ẹgbẹ́ náà ti kọjá náà ti lọ. Mo rí gbogbo wọn bá ṣe ń kọjá lọ. Olóòwò máa jẹ́ ń dáràn o. Ibo mo mọ̀ tí mo fẹ́ wá dúró sí báyìí. Tí mi bá kú ní ńkọ́, irú ìlú oṣù wọn nìyẹn. Mo lọ gba nóòtì lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. Ó lọ gba nóòtì wọ ọmọ yìí. Ó lọ gba nóòtì. Mo ti jẹ àwọn nóòtì jọ lóríṣiríṣi tí mo ráyè. Ṣé dúró náà ṣé o ò gbé skul ni ló fi jẹ nóòtì? Ẹ wo nóòtì táwọn tíṣà yẹn kàn fún mi òun fẹ́ dra yàn lọ́pọlọ rú. Amúnibí náà bí yẹ. Amúnibí náà. Mama bá mi. Ìyá dúró kí ló dé wà tọmọ ẹ̀ náà ni. Ṣẹ́dé ọmọ yóò lọ́rọ̀ gbọ́ o kò ní ọ̀rọ̀ gbọ́ ó ṣe ń bọ̀ ní báyìí ó ṣe ń bọ̀ ní. Dúró kí ló dé ṣo fẹ́ nà ọmọ ẹ̀ pa ni. ṣé òun ní òun lọ́wọ́ wago bá wago lọ́wọ́ ẹ̀. O ti mọ̀rọ̀ dúró ṣé irú ìbẹ̀rẹ̀ rẹ̀ gbà mo dẹ̀ ti máa ń sọ̀rọ̀ yìí fún ẹ má ti torí ẹ̀kọ́ wá ṣe é léṣe. ṣé wọ́n lé nítorí Ọlọ́run. Àbẹ́rẹ́ òun náà rí nǹkan ìwọ náà làwọn bá sọ̀rọ̀ ẹ bó ṣe ṣojú ẹ bó ṣe ń sapá. Bó ṣe ń ṣe nìyẹn o láìsí pé kí n bá wí. Yí ẹ̀ bá ẹ sọ̀rọ̀ o ò gbọ́ èmi náà tún wá ń sọ fún ọ pé kọ́ tiẹ̀ tún máa ń lẹ̀ ìgbà náà ló tún wá gbá táyà ló ṣe gẹ́gẹ́ tálẹ́ ló ń bẹ́ sọ. Sí wàhálà ọ̀rẹ́ ti yé mi ṣó ti gbọ́ èmi àti ẹ àṣejọ bẹ̀rẹ̀ ni. Ẹ má bàa mi sọ wèrè o. Tani ẹ̀ wá ní. Ṣẹ́gun ṣẹ̀kẹ̀. Lọ́nà ọmọ àti òkú wèrè tó rò kó ní ọmọ pé wèrè ń bẹ ní ẹ̀jẹ̀ tèmi. Kí ló dé tó yẹ pé mi bàbá rẹ̀ ó máa bọ̀ sọ? A ní kò kàwé ọ̀lọ́ sùkú ìlógo sùkú àtúndínkọ̀ kọ́sẹ́ ìlókọ̀sẹ́ kí ni ìṣe ọ̀nà kí ló pa kiri gan-an. Mo ní ṣe ìwà mi ni èwo ni wèrè gan. Ilé ògùn ọ̀lẹ́ kọ́ tẹ̀lé kọ́lé gan. Ilé ẹ̀jẹ̀ tẹ̀ kọ́ tẹ̀lé kọ́lé ṣe ìwà mi ni. Ẹ kú bẹ́ẹ̀ ṣe bá kú kí mi ta lé dànù mọ́ yín lórí. Ọ̀ ta lé. Ẹ dúró tí ìbà tó ta àtòkú àtàyè yín ta ló ní. Ó yẹ kí ìgbéyàwó mi bóyá mo lórí bu bóyá máa dé àwọn ọmọ àlè ti pọ̀ jù ọkọ̀ pé ìní ìtí a máa pè CNA test tí a máa ṣe tí n bá rí po CNA test nígbà mo ti rí pé irúgbà tèmi funfun àti ní oyún irúgbà tèmi ti funfun nígbà tí mo ti rí pé irúgbà dúdú ló pé wáyé láti kékeré báyìí mo ti wà pé ìsọ ọmọ àlè gidi gidi. Ẹwẹ jẹ́mi lẹ́ ń pè lọ́mọ àlè àbí kí sáyẹ́nsì yìí. Sẹ́gẹ́ ẹ̀kú dáhùn bíi tálímọ̀ ilé orí. Sẹ́gẹ́ àbófò ẹ̀kú fọ́kìn. wá ó ṣe yahoo ọ̀nkọ̀ sí ọ̀lọ́sùn tó wá pé yahoo ló ṣe léṣe tó ń mówó gidi wà nílé ìsìn a mọ̀ pé a ṣe ìdílé ọwọ́ alówó lé bàbá ilé ìwò lọ kọ́ fún bàbá rẹ̀. ebe mi ṣiṣẹ́ mo fi kọ́ lóye. aláìwèrè lẹ́jọ́. Kí wọ́n ní wọ́n jẹ. Ẹ kó fò lọ́jọ́ bàbá òfò. Kó sí lọ olùkọ́ni burúkú ẹ̀ dànù ọmọ wèrè bàbá àdìgbòlùkí ọmọ pé dìgbòlùkí bí wọ́n pẹ́ nígbà tí mo ń dà sí ààrẹ la ọmọ pé ni mo fi ń wù wèrè lẹ́ẹ̀díẹ̀díẹ̀ ebi kan bá bá wèrè ní mi ẹ̀dùn ẹ̀kọ́ dáa kéèyàn jà wèrè láti lẹ̀kẹ́ tí ẹ̀ bá ti yà wèrè láti lẹ̀kẹ́ ọmọ ìdìgbòlùkí lè yọ ọmọ sẹ́ni pé lórí burúkú ọmọ ìdìgbòlùkí ọmọ
Èmi gan nígbà wọn sọ fún mi nígbà náà pé má jáwé kí n má jáwé nígbà mo iṣẹ́ nílé ìlú ó jáwé lébú wọ́n lé mi dànù ìlú òun náà ní no go school no kọsẹ̀ wà jáwé lébú wèrè tí ẹ gbé lọ́wọ́ dànù wàláì tí yóò bá sọ̀rọ̀ yóò kẹ̀ lánàá ẹ̀yẹ èmi náà yà á fásẹ̀ sí i má jáwé o ẹ̀bùn kọ́ ara rẹ̀ má wà lé o lójú ẹ̀ bá rí ọjọ́ wà lé o wèrè ń wọlé. Lẹ́sẹ̀ lẹ̀. Láwọn ìgbà fún mi báyìí náà. Tálẹ̀ béèrè. Sọ̀rọ̀. Ṣé o lè sọ̀rọ̀ ni? Bọ̀dà kúkọ yìí. Ẹ ká san o. Ẹ jọ ọmọ yìí ni. Ó lẹ́yìn ilẹ̀ fún òun lóyún. Tani àti tani wájú tani. Ẹ̀dísí náà ṣe ìyá rẹ̀. Ó dàbí pé n tí ó ń sọ ẹ kò yé yín. Ó ní kò rí nǹkan oṣù ẹ̀ mọ́. Ó sì lẹ́yìn ni ẹ ṣe é. Níta fi tẹ̀lé débí nìyẹn o. Ìyá Sálámù kí ló dáa pọ̀. Tani àti tani wájú tani ṣẹ́fẹ̀ sàn kú ni. Aláyé olórí búkú ní ìyá ẹ̀ ni. Ṣé òun ayé kọ́tù máa ń gbà tó bá wà ní yàrá mi ni èmi kan mo dó ìyá ẹ̀ ni. Òun ayé àwọn kọ́tù máa ń gbà tó fẹ́ sàn kú ni. Ibo lẹ gbà gan. Dúró sọ̀rọ̀ alákọ̀ọ́bá ló ń mọ ẹ̀. Ìyá ẹ fẹ́ sọ̀kò ni. Àkíyèsí ẹ máa nà mọ́ bí náà ẹ fẹ́ nà ẹ kórìí bíbọ́ Sálámù kí ló ṣẹlẹ̀ ẹ fẹ́ sọ̀kò tí bá sọ ẹ tí yín wọ́n máa dán yín lọ ni. Ọ̀wọ́ àríyàn gidi gbóyún wá fún ṣẹ́ tọ́ọ̀gì. Ẹ fẹ́ sọ̀kò ni. Ìṣọ̀lẹ̀ tọ́ọ̀gì. Àdìgún fẹ́ pa yín. Tọ́ọ̀gì. Àbúrò yín wúlò wọlé ni ẹ fẹ́ sọ̀kò ni. Ikú pa yín. Mo ṣe mistake gan. Tẹ́ kí n mú ìyá ẹ̀ gan wèrè Sálámù ẹ̀ kí n fẹ̀yẹ̀ débi kí n fún ní kí n gbà kan sí nǹkan kí máa ṣe nǹkan máa nǹkan kí máa ṣe. Ẹgbẹ́ bàbá, kúlẹ̀ ilẹ̀ fún ọmọ ìlú. Oyún báwo? Not me. Ẹ bèrè lọ́wọ́ ọmọ tó ti gbóyún wá náà. I'm not the one. Ọmọ ló mọ ibi tó ti gbóyún wá. Kí lẹ̀ ń sọ? Ṣé ẹ fẹ́ sọ pé ẹ̀dá mọ̀ ni? Àbí? Ẹ rírí. Àbí? As a matter of fact, mi mọ ọmọ yìí. Mo dẹ̀ kàn assist ẹ̀ ní. Ó lóun ò ní ìyá òun ò ní bàbá. Sọ̀rọ̀! Mo kàn ṣàánú ẹ̀ ní náà. Bàbá ò ní ìyọ̀ ní bàbá. Yes, that's what she told me. Kí ló ṣẹlẹ̀? Mo mọ tí mo ti ná fún ọmọ Kí yìí ló náà. ṣẹlẹ̀? Kí ló dé? No, kò tí ẹ̀kan jàre mi àti. Kò kọ́ kíni? Àgbàyà ni yín. Ṣé rí àní sórí burúkú nú ẹrù? Àní dání kan ya wèrè o. Ṣé rí bàbá sunkún báyìí ó yẹ ká máa rí nani o? Ṣé rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ nu ní látàárọ̀ pátá? Ariwo yóò jẹ́ ṣe mi gbogbo ẹ̀ mú gbọ́. Ṣé rí ọkọ ìyàwó rẹ̀ bàbá àkókò tó fún ọmọ lóyún rẹ̀? What do you mean? Wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Mo mí láti jẹ́ yẹn ní jẹ́ kí n sọ̀rọ̀. No. Ṣé rí ìyá wa mo ti ń wá yín tipẹ́ o? Ọlọ́run ò ní jẹ́ ká ẹ sórí burúkú o. Ṣé rí mi ìmọ̀ ìgbà tí arákùnrin yìí tó bẹ̀rẹ̀ sí ní ṣe tutorial fáwọn ọmọ nínú ilé? Fèmí lẹ̀ mọ́tàmí lẹ́sẹ̀ mẹ́lẹ̀ jẹ́ sọ́tẹ́nu mi. Ṣé rí gbogbo ìgbà ní eléyìí bó ṣe sojú sùnùkù sùnùkù bíi kíní? Gbogbo mi ti ẹ̀ mọ̀ bóyá dúró lẹ pé ni àbí kó mọ sálọ ọ̀rọ̀ rẹ̀ ò tiẹ̀ yé mi. Ṣé rí gbogbo ìgbà báyìí tó bá ti dé báyìí wọ́n yìn mí ẹ wo tí ọkùnrin bá tó fi ọwọ́ kàn mí lẹ́ẹ̀kan sí mo lè fún ní gbé kó. Ẹ jẹ́ wo sọ̀rọ̀. Mi ní kó máa sọ̀rọ̀ bọ́ kó sọ the right thing. Ṣé rí gbogbo ìgbà tí ọmọ ẹ̀ bá ti gbé báàgì wá báyìí tó bá ti pọn báàgì níbi ẹnu ọ̀nà wá ń bì ní ó mọ̀ sọ báàgì kalẹ̀ sí. Èmi ti ẹ̀ wò pé bóyá kan tí mo ti ẹ̀ lè jẹ bóyá kúlíkúlí àbáàdùn bóyá ó wà nínú báàgì. Ṣé rí gbogbo ìgbà ni mo máa ń gbọ́ ariwo èmi ò ṣe wa mo wá bí ọ̀rẹ́ mi léèrè ó lóun lecture rẹ̀ mi òun fún ní lecture. Ṣé rí gbà kan tí mo kọjá lọ mọ̀ gbọ́ tó sọ pé gbé ẹsẹ̀ rẹ báyìí ṣé wọ́n tó máa gbé ẹsẹ̀ kíláàsì rúùmù ni. No, yóò sí bẹ́ẹ̀ mi ò sọ pé kó gbé ẹsẹ̀ báyìí. Ojú mi láàrin mi àti ẹ̀ ta ló fọmọ ẹ̀ lóyún. Èmi kọ́. Ọkọ ìyàwó rẹ̀ o ẹlẹ́pàá rẹ̀ Bàbá ni. ẹ wojú mi dáadáa o. Ẹ wojú mi. Ṣé lóòótọ́ ẹ̀yin lẹ fọmọ yìí lóyún? Òun ló fún lóyún. Ọmọ ló mọ ẹjọ́ fún òun lóyún. Òun ló fún lóyún. Ojú mi kò sọ pé wọ́n kọ́ ló fún lóyún. Kọ́ mọ̀ fún lóyún. Ṣẹ́rí ẹni sùn. Ọ̀rọ̀ tí ẹ̀ fàjà kò tí ẹ̀ fariwo rárá. Ẹ̀yin bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí. Ṣé báwo ọmọ yìí ṣé kò tó ọmọ yín? Ẹ kàn mú gbèsè ayé ẹ bàjẹ́ ọmọ tó lọ sí iléèwé. Wọ́n wá sọ pé ojoojúmọ́ báyìí ló máa ń wá sọ́dọ̀ àti kò lọ iléèwé ọ̀dọ̀ yín ló máa ń ẹ̀yin lẹ́ ń gbẹ̀ sínú ilé. Lẹ́kítọ́rà làwọn náà wọ́n máa ń fún ní lẹ́kítọ̀ nínú ilé. Ìgbà míì wọ́n sọ èmi ò tiẹ̀ mọ̀ pé nǹkan tí wọ́n sọ nu èmi ń gbọ́dọ̀ mọ́. Ìgbà míì mo gbọ́dọ̀ mọ́ sọ wípé ó yá hang ẹ̀ síbí. Bàbá yìí àgbàyà ni yín o. Ṣé o wá ráyè ẹ̀ lóde? As a matter of fact, I was only trying to help her, you know. Mo mọ ẹ̀bẹ̀ ni. Ẹgbẹ́ gbogbo ẹnu yín sàn. Ẹgbẹ́ gbogbo ẹnu yín kò sẹ́bi lọ́wọ́ yín. Tí ìbá ṣòun fúnra ẹ̀. Bí yàgò bá gbé ni sọ́lẹ̀ kékeré ò mọ gbórí rẹ̀. Àbí tí bá pariwo ń lé tí mò ń pariwo wọ́n sọ pé jẹ́ ni mí ṣòtí láyé lóde báyìí. Ó wá bọjọ́ ọ̀lẹ́
ṣé o ti rí. ìyá wa ẹ kú oríire ẹ̀yin náà di girama nìyẹn ní àpò ara yín nǹkan tẹ́mi ó kàn sọ ni pé ẹ dákun ìmọ̀ wípé bí ni aláàmì ó ti ṣe. Agbe tanadanu, agbe tuntun dé, ìyọlérè máa jẹ́. Agbe tanadanu, agbe tuntun dé, ìyọlérè máa jẹ́. Àwọ̀dù mọ̀mọ́dé lórúkọ òbí, ìyọlérè àwa ìlúyé o. Agbe tanadanu, agbe tuntun dé, ìyọlérè máa jẹ́. Agbe tanadanu, agbe tuntun dé, ìyọlérè. Àwa